gbàdúrà fún tí ó bá ń ṣòbí mi tó rán mi lọ léwu, tí ó bá ń ṣòbí mi tó kọ́ mi bọ́n ṣe ń sọ̀rọ̀ a máa dá fún bá àti láyé àti lálìkẹ́ àmọ́ àdúrà yẹn á dẹ̀ máa ti kíni á dẹ̀ máa ràn wọ́n lọ́wọ́. Kábíyèsí kò ní tán dín yín, mo ní kò ní tán dín yín. Kábíyèsí gbólóhùn tí mo fẹ́ sọ yìí mo bá a lọ́wọ́ yín ni ẹ dẹ̀ fi sí mi lẹ́nu ṣé kí n sọ. Kábíyèsí ló fún mi ní sáàmù yẹn, wọ́n ní sẹ́rí òkè tán dé àǹkèrè. Kábíyèsí kò ní tán dín yín, kábíyèsí kò ní tán dín yín o. Ẹ ti ń ṣe ó ti ń yẹ yín, àfàìní yẹ yín mọ́ kò ní jẹ́ ti yín. Lórí àpèrè àwọn bàbá ńlá yín tí ẹ wà, ẹ ní jábọ́, ẹ ò ní jábọ́ lọ́sàn-án, ẹ ò ní jábọ́ lóru, ẹ ò ní jábọ́ ní ìyálẹ̀ta, ẹ wà ní jábọ́ láàárọ̀ kùtùkùtù. Bí iṣẹ́ ọ̀sán yín bó ṣe ń la owó títòru ń la ọmọ, iṣẹ́ gbogbo ìgbà nígbèésí ayé yín á la oríire lọ, á dẹ̀ la àlùyọ bó ṣe máa rí nìyẹn o. Kábíyèsí wa kọ́ ọ́fíìsì fún wa ń bí. They said we should start with underline underline ni mo oya gbadi ní sí bẹ̀rẹ̀ tí ẹ sì bẹ̀rẹ̀ pẹ̀lú eléyìí náà. Yẹ̀yìn bàbá wa sọ pé yínníyínní kẹ́ni ṣe mí nítorí kábíyèsí máa ń sọ fún mi pé ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́jú. Èèyàn ní owó bí tá a wà rárá. I think I'm coming from one local government to this place. Níbẹ̀ mo mọ history bẹ̀, mo mọ bí kábíyèsí ṣe pọ̀ bẹ́ẹ̀ náà tó, mo mọ and mo dẹ̀ mọ bí àwọn olóyè náà wọ́n ṣe promise. Yorùbá dẹ̀ sọ pé ó sàn ká má jẹjẹ ju ká jẹ ká má múṣẹ lọ. Kí kábíyèsí Faluade kí wọ́n tó promise wọ́n ti kíní yẹn ti wà lẹ̀. Ẹ bá mi fún wọn látẹ̀wọ́ before he made a promise pé mo fẹ́ fún ẹ ní omi yìí o, màá fún ẹ lómi, omi yẹn ti wà yẹ o. Wọ́n sọ báyìí wọ́n gbé jáde ni. So ó jẹ́ kí inú mi dùn nígbà tí mo débí. Often and often ni máa ń wá sí ọ́fíìsì yìí pàtó wọn sọ pé àwọn ò tí ì commission ẹ o, àwọn dẹ̀ máa commission ẹ. Eré mu pé ọ́fíìsì àti kábíyèsí àwọn èèyàn àwọn tó ti promise bẹ́ẹ̀ they will just ẹnu but kábíyèsí ò rí bẹ́ẹ̀, òun ló mú ìpéjọpọ̀ ìwá ní ọjọ́ èní. Iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa gan-an but kábíyèsí lè sọ pé nǹkan kan báyìí ká má ṣe ẹ̀rípa àpẹ́ díẹ̀ wọ́n ṣe recruitment wa lọ́wọ́ àwọn tuntun tí a tún gbà wọlé sínú ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn. Níjọ́ tí mo wá sí ọ̀dọ̀ kábíyèsí mo sọ, mo dẹ̀ fi nọ́mbà mi síta wípé ẹ̀yin baálẹ̀ ẹ̀yin olóyè ẹ̀yin ìlú tẹ́ bá ní ọmọ ẹ wá bá kábíyèsí, ẹ fún wọn nọ́mbà yín, wọ́n á pè mí. Ààrẹ ní tó yọjú wá bá kábíyèsí, ó dùn mí lọ́pọ̀lọpọ̀. Àdúkọ kábíyèsí àwọn sáà lè lọ fa gidi mú ọmọ ẹnìkan pé kínní. It's a pride please. Wọ́n ti fọ́ọ̀mù yẹn ti wá ó ti lọ, a ti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò, ó máa parí ní ọ̀la which is interview. Lẹ́yìn yẹn tó bá di January 7 recruitment camp ó máa bẹ̀rẹ̀ tí wọ́n máa wọ kínní. Ẹjọ́ tó bá máa this lot from them I will accept it because ẹni tí kábíyèsí bá fà á jẹ pé òun làwọn máa lè ṣe kíni làwọn máa lè filẹ̀ lókè lọ́hùn. Àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ bó ṣe bẹ́ẹ̀ àwọn kan ti ń bá àwọn ọ́fíìsà wa ṣiṣẹ́ náà díẹ̀ tí wọ́n ti mú wọn wá pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run. Àwọn náà ti wà náà àwọn tí ó enroll. Mo dẹ̀ gbà ládùúrà pé báwa ṣe ń ṣe tá a dẹ̀ ń rí ìgbéga tá a jábọ́ àwọn náà ò ní jábọ́. Nígbà tí wọ́n bá máa rí tí wọ́n máa send message pé ìwọ náà máa bọ̀ ní training, àwọn náà á rí message gbà lórúkọ lọ́tọ́rọ́ àti sápá tiwa ètò kúkú sọ́wọ́ ìjọba.